ẹ̀sìn mọ́kàndínláàádọ́ta ni mo ti pàdánù nílé iṣẹ́ mi. Ibrahim Chatta ló ṣàlàyé ọ̀rọ̀ o. Gbajúmọ̀ òṣèré tíátà Ibrahim Chatta ti sọ̀rọ̀ lórí awuyewuye tó ń wáyé lórí ọ̀rọ̀ tó sọ pé òun pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹṣin tí òun ní abúlé rẹ̀ tí wọ́n ti ń ṣe fíìmù tó wà nílùú Ọ̀yọ́ o. Chatta nínú fídíò kan tó fi sórí ìkànnì Instagram rẹ̀ sọ pé òun sọ̀rọ̀ síta lórí ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn tí àwọn èèyàn ń fi òun ṣe yẹ̀yẹ́ lórí ọ̀rọ̀ náà lórí ayélujára. Ní ọjọ́ díẹ̀ sẹ́yìn ni ẹnu bẹ̀rẹ̀ sí ní kun Ibrahim Chatta lórí ayélujára lẹ́yìn tó sọ pé òun ti pàdánù ẹṣin 52 ní ìlú tí iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe fíìmù wà. Látìgbà tó ti sọ̀rọ̀ náà ni onírúurú awuyewuye ti ń wáyé lórí ayélujára táwọn èèyàn sì ń jiyàn pé kò ní owó tó fi lè ra iye ẹṣin bẹ́ẹ̀ sínú ọgbà iléeṣẹ́ rẹ̀ o. Àmọ́ Ibrahim Chatta ti wá sọ̀rọ̀ báyìí o tó sì sọ pé iye ẹṣin tí òun ti pàdánù nínú iléeṣẹ́ òun ó ti di 49 o. Ó ní ẹṣin kan míì ó ti tún kú lẹ́yìn tí òun sọ̀rọ̀ nípa àwọn ẹṣin 48 tí òun ti kọ́kọ́ dárúkọ sẹ́yìn àti pé ẹṣin 2 ni òun ti pàdánù nínú ọdún yìí nìkan o. Àgbà òṣèré náà ní ọdún yìí nìkan ni àwọn ò ní àkọọ́lẹ̀ ẹṣin tó kú púpọ̀ tó jẹ́ pé 2 péré òun ló kú o. Ó ní òun mọ̀ọ́mọ̀ láti má sọ ohunkóhun nípa nǹkan táwọn èèyàn ti ń gbé káàkiri lórí ìròyìn náà tẹ́lẹ̀ nítorí òun ti ní òun kò fẹ́ máa sọ̀rọ̀ nípa nǹkan tí wọ́n bá ń sọ nípa òun lórí àrò ayélujára mọ́. Ó ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ fíìmù Yorùbá tó jẹ́ ti ìbílẹ̀ tí wọ́n máa ń ṣe ló jẹ́ pé iléeṣẹ́ òun ni wọ́n ti máa ń wá ń jẹ́ ẹṣin o. Ó sọ pé èèyàn tó fẹ́ràn nǹkan ọ̀sìn pàápàá ẹṣin ní òun àti pé ọ̀pọ̀ àwọn ẹṣin náà ló jẹ́ ohun tí òun fi ń ṣòwò tí òun sì máa ń yá àwọn akẹgbẹ́ òun láti fi ṣeré. Nígbà tó ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣokùnfà ikú àwọn ẹṣin náà, Chatta ṣàlàyé pé bí ẹṣin ṣe ní agbára tó tí wọ́n sì máa ń ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa ń tètè kú sí o. Chatta sọ pé kòkòrò kan wà tó máa ń jẹ ẹṣin nígbà tí wọ́n bá ti ní egbò lára tó sì jẹ́ pé àwọn ẹṣin máa ń bára wọn jà tí wọ́n máa ń dá egbò síra wọn lára. Ó fi kún pé kìí ṣe àìtọ́jú àwọn ẹṣin ọ̀hún bó ṣe yẹ ló ṣokùnfà bí wọ́n ṣe ń kú o. Ó ní àwọn ẹṣin jẹ́ ẹranko tí wọn kì í sábà lágbára mọ́ lẹ́yìn ìbímọ tàbí tí wọ́n bá ti ń dàgbà. Ó tẹ̀síwájú pé ẹṣin tó kù tí òun ní nínú ọgbà òun báyìí kò ju 27 lọ mọ́ o nítorí òun kò ra ẹṣin lọ́dún yìí rárá. Chatta ní ọ̀pọ̀ àwọn òṣèré ni kò fẹ́ lọ ya iṣẹ́ ní iléeṣẹ́ òun mọ́ lásìkò yìí nítorí ìpèníjà ààbò tó wáyé nílùú Èsìẹ̀lẹ̀ níbi tí àwọn ajínigbé ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé lọ o. Ó ní àwọn akẹgbẹ́ òun bẹ̀rù láti lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ fún eré nítorí ìbẹ̀rù ìjínigbé. Nítorí náà ni òun kò ṣe rà kún àwọn ẹṣin tí òun ní lọ́wọ́ o. Ibrahim Chatta jẹ́ ẹni tó gbajúmọ̀ fún ìfẹ́ tó ní sí ẹṣin tó sì máa ń lò wọ́n nínú eré tó sì tún máa ń gbé wọn sójú òpó ayélujára rẹ̀. Ní ọdún 2024 ló gbé àtẹ̀jáde kan síta nípa ọ̀kan lára àwọn ẹṣin tó fẹ́ràn jùlọ o léyìí tó jáde láyé tó sì ní ikú ẹṣin náà dùn ún gidi. Ibrahim Chatta ló ní iléeṣẹ́ AfriChatta Film Village and Resort tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti ń ya fíìmù lọ́lọ́kan òjọ̀kan. Bákan náà ni ó ní àwọn ẹran ìsìn bíi ẹṣin, ràkúnmí àti màálù nínú ọgbà náà èyí tí wọ́n máa ń lò nínú eré. Lára àwọn fíìmù tí wọ́n ti ṣe nínú ọgbà náà ni Làbákẹ́ Olódodo, Lísàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Ẹ ṣeun o bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.